kì í ṣe pé ìgbà tí àwọn kiriyó àbí àwọn onímùsùlùmí tí wọ́n dé sí àwùjọ wa ni àwọn Yorùbá tó mọ Ọlọ́run. Yorùbá ní orúkọ fún Ọlọ́run, kì í ṣe pé àwọn ní ẹsẹ̀ sọ pé nǹkan tí ń jọ́ Ọlọ́run rèé òun l'Olódùmarè, òun l'Adẹ́dàá, òun l'Aṣẹ̀dá. Oríkì ni ń fún Olódùmarè lọ tọ́pọ̀ jaburata. Tí wọ́n bá mọ Ọlọ́run, wọn ò ní máa fún lóríkì bẹ́ẹ̀. Ẹlẹ́ẹ̀kejì ni wípé nígbà wáṣẹ̀ àwọn Yorùbá gbà pé Ọlọ́run kìí ṣe òòṣà kan tí èèyàn gbé kalẹ̀ níbì kan àbí tí a yà síbì kan. Gbà pé ẹni tí ń rí wa táàrí, tí àgbẹ̀ bá lọ oko tó bá kó èrè oko rẹ̀ á tó sẹ́sẹ́ ọ̀nà, á sì fi owó báàlì nǹkan iye tó fẹ́ máa tà, iṣu, àgbàdo, a kó sílẹ̀. Àwọn èrò àlọ èrò àbọ̀ wọ́n sì máa rà, wọ́n máa sanwó sílẹ̀ ńbẹ̀. Nígbà tẹ́ni tó ní nǹkan bá dé yóò bọ owó rẹ̀ ńbẹ̀, yóò sì kó. Ní ìsìn tá a wá gba kiriyó, tá a gba mùsùlùmí, tí ọlọ́jà bá dúró di ọjà rẹ̀, só lè gan ọ̀fẹ́ lè gbọ́ lọ́jà ní ìsìn. Ta ló wá gbọ́ lọ́n gbọ́ jù? Wọ́n kọ́ ilé fún òòṣà, a nílé Ọbàtálá, a ní ojúbọ Ṣàngó, a níbi táwọn ti ń bọ Ògún, a níbi, ṣùgbọ́n kò sí pé ibi táwọn ti ń bọ Ọlọ́run ní o. Pé Ọlọ́run kò sí ní ọkàn lọ́lọ́run èèyàn wà.